Mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lọ́jà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. Ojú tẹ́ fún wa ojú náà ní fọ́, etí tẹ́ fi ń gbà wá etí náà kò ní di. Ìròyìn ta àsìkò yìí ọ̀nà làṣẹ bẹ́ẹ̀ tá a mọ wá sójú mọ́ màwòrán àti tí ìgbọ̀ yín. Orúkọ oníròyìn ọ̀nà ni àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn náà. Látàrí ìpapòdà ọ̀gá àgbà àwọn ọmọ ogun ilẹ̀ yìí tó ṣe bẹ́ẹ̀ tó ṣaláìsí, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sún ìpàdé àwọn ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó ti ìjọba síwájú. Lórí ọ̀rọ̀ ikú ọ̀gágun Lágbájá náà ni mo sì wà. Ìyàwó ààrẹ ilẹ̀ yìí ti ṣe bẹ́ẹ̀ ṣàbẹ̀wò sí ìyàwó olóògbé ní ilé wọn. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti darapọ̀ mọ́ àwọn adarí lágbàáyé láti kọ́wọ́ ìdùnnú pẹ̀lú olùdìbòyàn sípò ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump tó ṣe bẹ́ẹ̀ tó jáwé olúborí. Kò dín ní 100 ènìyàn tí àwọn ajínigbé tán ti jí gbé wọnú igbó báyìí ní ìpínlẹ̀ Zamfara. Àwọn agbófinró ìpínlẹ̀ Delta ti fẹ̀yìn àwọn adigunjalè méjì kan lélẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Látàrí ìpapòdà ọ̀gá àgbà àwọn ọmọ ogun ilẹ̀ yìí tó ṣe bẹ́ẹ̀ tó ṣaláìsí, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe bẹ́ẹ̀ sún ìpàdé àwọn ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó ti ìjọba àpapọ̀ síwájú. Lẹ́ni náà ni ìròyìn náà tàn káàkiri nínú èyí tí ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ ìyẹn Báyọ̀ Ọ̀nànúgà tó ti fi ìròyìn náà léde wípé ẹni tó jẹ́ ọ̀gágun àgbà fáwọn ọmọ ogun ilẹ̀ yìí Lieutenant General Tawhid Lágbájá ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí, èyí tó sì wá fà á tí ìjọba àpapọ̀ tó fi ṣe bẹ́ẹ̀ sún ìpàdé tẹ̀ẹ́kótó ti ìgbìmọ̀ àjọṣe ti ìjọba àpapọ̀ ìyẹn Federal Executive Council èyí tó yẹ kó wáyé lónìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì ṣe bẹ́ẹ̀ sún ìpàdé náà síwájú látàrí àti bu ọlá ìkẹyìn fún ẹni tó jẹ́ ọ̀gágun àwọn ọmọ ogun ilẹ̀ yìí náà. Gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe ń fi yé wa, ọ̀gágun Tawhid Lágbájá ó ní ó bọ́ sí orí ipò gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fáwọn ọmọ ogun ilẹ̀ yìí ní ọjọ́ 19 inú oṣù kẹfà ọdún 2023 nínú ètò sì lò tán tó kílé ayé yìí pé ó dìgbò ṣe lálẹ́ àná òde yìí tí ń ṣe ọjọ́ 5 inú oṣù kọkànlá tá a wà yìí. Gbogbo ètò oníwọ̀n sọ dímọ̀ pé ló ti ń tò báyìí láti fi ṣe ayẹyẹ ìkẹyìn fún ẹni tó jẹ́ ọ̀gágun Tawhid Lágbájá ọ̀hún. Lórí ọ̀rọ̀ ikú ọ̀gágun Lágbájá náà la sì wà pẹ̀lú bí ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe bẹ́ẹ̀ ṣe àbẹ̀wò sí ìyàwó olóògbé ọ̀hún nílé wọn. Aya ààrẹ nílẹ̀ yìí tó jẹ́ obìnrin àkọ́kọ́ Olúrẹ̀mí Tinubu ó ló ti ṣe bẹ́ẹ̀ ṣe àbẹ̀wò àti ìbánikẹ́dùn sí ẹni tó jẹ́ ìyàwó ọ̀gágun àgbà nílẹ̀ yìí tó ṣe bẹ́ẹ̀ jáde láyé lánàá òde yìí. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà bí ó ṣe ń tóni lọ́wọ́, ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyún Olúrẹ̀mí Tinubu àti ìyàwó igbákejì ààrẹ Hajia Nana Shettima tó fi mọ́ ìyàwó olùdámọ̀ràn lórí ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà Hajia Ribadu nínú èyí tí ìyàwó Chief of Defence Staff arábìnrin Ògbó Musa tó ti ṣe bẹ́ẹ̀ darapọ̀ máwọn aṣíwájú lóbìnrin yìí nínú ètò wọn fi gbà á ládùúrà fún ìdílé olóògbé wípé ẹ kú ara fẹ́ra kù ẹ sì kú àtẹ̀mọ́ra ọjọ́ yóò sì jìnnà síra láṣẹ lọ́wọ́ Elédùmarè. Gẹ́gẹ́ bí ìròyìn náà gbèsè ń tẹ̀ wá lọ́wọ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe bẹ́ẹ̀ darapọ̀ mọ́ àwọn adarí lágbàáyé láti kọ́wọ́ ìdùnnú pẹ̀lú olùdìbò sípò ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump tó jáwé olúborí. Gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe ti gba orí ayélujára káàkiri báyìí nínú àlàyé tí ó jáde wípé ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ tó sì ti jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí ní ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ó ló ṣe bẹ́ẹ̀ jáwé olúborí nínú ètò ìdìbò ilẹ̀ Amẹ́ríkà èyí tó wáyé nínú èyí tí Donald Trump àti Kamala Harris tí wọ́n ti jọ fi igagbága ṣùgbọ́n tó já sí wípé èèyàn méjì náà ní fadà ẹnìkan ní máa ń já mọ́ lọ́wọ́ tí
oyè náà tó sì ṣe bẹ́ẹ̀ já mọ́ Donald Trump lọ́wọ́. Èyí ló wá fà á tí gbogbo àwọn adarí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé tí wọ́n ti ń kọ́wọ́ ìdùnnú tó sì ti ń ránṣẹ́ ìdùnnú sí ẹni tó jẹ́ olùdìbò sípò ọ̀hún Donald Trump nínú èyí tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó náà ti gbẹ̀yìn nínú àtẹ̀jáde tó fi léde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà nínú ètò ti sọ dímọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà mà ti bá Donald Trump ó ti bá jó ó ti bá yọ̀ ó sì ti bá a dunnú pẹ̀lú bó ṣe já sí wípé ó ní ó jẹ́ ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ẹlẹ́ẹ̀karùndínláàádọ́ta èyí tó wáyé lọ́dún 2017 sí ọdún 2021 nínú ètò tó ti já sí wípé olótún di ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ẹlẹ́ẹ̀kẹtàdínláàádọ́ta rẹ̀ 47th nínú ètò ti já sí wípé ó jáwé olúborí nínú ètò ìdìbò tó ṣe bẹ́ẹ̀ tó tẹnubodò yìí ó wá fi ìdùnnú rẹ̀ hàn pé bí Donald Trump ṣe dérí àléfà gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà yìí àjọṣepọ̀ tó dánmọ́rán yóò tún gbòòrò sí i láàrin orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ Áfíríkà lápapọ̀ àti ìṣèjọba ilẹ̀ Amẹ́ríkà pàápàá níbi ètò ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà yìí ó ní inú òun dùn púpọ̀ láti bá Donald Trump yọ̀ torí wípé àwọn yóò jọ ṣiṣẹ́ pọ̀ tí ó sì mú ìdàgbàsókè tó láàmìlaka bá ilẹ̀ Áfíríkà pàápàá jùlọ ilẹ̀ Nàìjíríà ní àpapọ̀. Kò dín ní 100 ènìyàn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jí gbé báyìí wọnú igbó sálọ ní ìpínlẹ̀ Zamfara. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ látẹnu àwọn tí wọ́n ọ̀rọ̀ náà sojú wọn ṣùgbọ́n tán ní ká fi orúkọ bọ àwọn láṣìírí wọn sọ di mímọ̀ wípé ní agbègbè tí wọ́n pè ní Wáhùnkè ní ìtòsí Gòsáù ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ nínú èyí tí àwọn agbésùmọ̀mí tá a mọ̀ sí báńdíìtì tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí àwọn agbègbè náà tí wọ́n sì jí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbé sá lọ nínú èyí tí wọ́n ti jí ẹni tó jẹ́ ìmáàmù agbègbè ọ̀hún lóyìí tó sọ di mímọ̀ wípé ó di ẹlẹ́ẹ̀kejì tí wọ́n yóò jí ìmáàmù ọ̀hún gbé ní agbègbè náà ìmáàmù náà tí wọ́n pè ní chief imam ọ̀hún ó ní wọ́n sọ pé wọ́n ti jí gbé tẹ́lẹ̀ tó sì ṣẹ̀ṣẹ̀ jàjàbọ́ kúrò ní àhámọ́ àwọn ajínigbé ọ̀wọ́n agbésùmọ̀mí nínú ètò ń tọ́jú ara rẹ̀ lọ́wọ́ ní ilé ìwòsàn látàrí àìlera tó dé bá nínú igbó tí wọ́n kó wọn lọ náà àmọ́ sí ìyàlẹ́nu lé èyí tí ìròyìn náà ń jáde níṣe ni wọ́n tún ti sọ di mọ̀ pé wọ́n ti fi páńpẹ́ òfin náà ti sọ di mímọ̀ wípé wọ́n ti kó gbogbo àwọn ènìyàn nínú ètí ṣífù ìmọ̀ọ́mù náà tó tún ti wà lára àwọn tí wọ́n tún kó lẹ́lẹ́ẹ̀kejì wàyí o ẹni tọ́rọ̀ náà sojú rẹ̀ ṣùgbọ́n tó jàjàbọ́ kúrò ní ọwọ́ àwọn agbésùmọ̀mí náà ó sọ di mímọ̀ wípé 50 ènìyàn ó ní wọ́n jí ní agbègbè Sabonlayi nígbà tí wọ́n kó 50 tó kù ní agbègbè Dongo Ayi ní ìpínlẹ̀ Zamfara náà ó ní gbogbo ibi ní ọwọ́jà àwọn oníṣẹ́ láabi yìí ó ní Òǹdè nílò tó ti dárúkọ àwọn agbègbè bíi Gira Ruwakusa Dongo Ayi àti Gidan Kado tó ti sọ dímọ̀ wípé àwọn ti pe àwọn agbófinró lórí bí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ó ní ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá a fi kó ìròyìn ìjọ àwọn agbófinró kankan wọn kò tí ì yọjú sí àwọn o táwọn kò sì tí ì lè sọ pàtó inú igbó tí wọ́n kó èèyàn 100 náà tí wọ́n kó wọn wọ̀ sálọ. Àwọn agbófinró ló ti ṣe bẹ́ẹ̀ fi ẹ̀yìn àwọn adigunjalè méjì kan lélẹ̀ ní ìpínlẹ̀ Delta báyìí gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ Bright Edafe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta tó ṣe ó sọ bímọ wípé àwọn adigunjalè méjì kan ó ní àwọn ti fi ìbọn já okùn ẹ̀mí wọn báyìí léyìí tí àkọsílẹ̀ wà wípé àwọn ni wọ́n da agbègbè Wọ̀rí Sápẹ́lẹ́ àti àwọn agbègbè kéré tó yí ìpínlẹ̀ Delta tó yí wọn ká pẹ̀lú wọn ṣe ń digun jalè tí wọ́n sì ń da àwọn ará ìlú láàmú tí wọ́n fún wọn ní àlàáfíà gẹ́gẹ́ bí Bright Edafe bó ṣe sọ di mímọ̀ lójú òpó ayélujára X rẹ̀ ó sọ mímọ̀ wípé ní òpópónà Ewéru Pátánì ní ìjọba ìbílẹ̀ Ugeli ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Delta ní ọjọ́ 28 inú oṣù tá a lò sẹ́yìn yìí lásìkò tán náà wọ́n gba ìpè kan wípé àwọn adigunjalè náà tó ti ń ṣọṣẹ́ ní nǹkan bíi dédé aago 8 alẹ́ ó kù díẹ̀ kó lù ní àwọn bá ta mọ́ra tí wọ́n sì ṣe àbẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ń ṣẹlẹ̀ nínú ìtàn ìsọdímọ̀ wípé àwọn àtàwọn adigunjalè náà wọ́n jọ dáná ìbọn yára wọn tó sì jọ rọ̀jò ìbọn lóra wọn lórí nínú ètí ọwọ́ ẹnìkan tó ti ṣe bẹ́ẹ̀ dùnra jura wọn lọ wọ́n ní àwọn adigunjalè méjèèjì ó ní wọ́n
fi ara gbọgbẹ́ tí wọ́n fi ara gba ọta látàrí ìkọlù náà, èyí tí àwọn sì gbé wọn lọ sí ilé ìwòsàn Ughelli nírètí àwọn tó jẹ́ dókítà tí wọ́n wà ní ẹnu ètò lásìkò náà ni wọ́n ti kéde àwọn méjèèjì wípé wọ́n mọ̀ ti fayé sílẹ̀, wọ́n ti tàtẹ́rù nípa, wọ́n ti dágbére fúnlé ayé. Ó sọ di mímọ̀ pé gbogbo nǹkan tí àwọn gbà ní ọwọ́ wọn lásìkò tí àwọn jọ ní ìkọlù yìí ó ní ìbọn ìléwọ́ pistol, ọta ìbọn oríṣiríṣi, àdá àti àwọn nǹkan olóró míì. Nígbà tó sì tẹ̀síwájú ó ní kì í ṣe àwọn ènìyàn yìí nìkan ó lọ́wọ́ pálábá wọn ṣẹ́gi bí kì í ṣe àwọn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tí àwọn gbámú pé wọ́n wà nínú ẹgbẹ́ òkùnkùn lásìkò tí wọ́n jáde síta láti tọwọ́ ìbàjẹ́ bọlẹ̀ ní ìpínlẹ̀ Delta ọ̀hún. Bright Edda fi wá tẹ̀síwájú wípé àwọn kò ní káwọ́ gbéra, bẹ́ẹ̀ làwọn kò sì ní fi àyè sílẹ̀ fún àwọn agbésùmọ̀mí kankan láti jẹ gàba ní gbogbo ilẹ̀ Delta náà. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí, ṣùgbọ́n ká tó máa lọ ẹgbọ́ kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. A ní látàrí ìpapòdà ọ̀gá àgbà àwọn ọmọ ogun ilẹ̀ yìí tó kú níṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sún ìpàdé àwọn ìgbìmọ̀ tẹ̀ẹ́kótó ìjọba síwájú. Lórí ọ̀rọ̀ ikú ọ̀gágun Lágbájá, àsọdúnmọ̀ pé ìyàwó ààrẹ ilẹ̀ yìí ti ṣe àbẹ̀wò sí ìyàwó olóògbé ọ̀hún pẹ̀lú ìdílé rẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti darapọ̀ máwọn adarí lágbàáyé láti kọ́wọ́ ìdùnnú pẹ̀lú olùdìbò sípò ààrẹ ilẹ̀ Amẹ́ríkà tí ń ṣe Donald Trump. A ní kò dín ní 100 ènìyàn tí àwọn ajínigbé ti ṣe bẹ́ẹ̀ jí gbé wọnú igbó ní ìpínlẹ̀ Zamfara báyìí. Àwọn agbófinró ìpínlẹ̀ Delta la mú wá fún wa wípé wọ́n fi ẹ̀yìn àwọn adigunjalè 2 lélẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Títí dìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì, orúkọ mi ò ní yípadà, àyànfẹ́ Elédùmarè yìí náà ni. Mo kí wa pa kú iṣẹ́ látàárọ̀, àsìkò bí ojú ọjọ́ ṣe rí, Èdùmarè yóò máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa títí dìgbà tá a tún máa pàdé. Oorun ayọ̀ báyìí òun lásùn, ó dọ̀la o.